هو. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. akí gbogbo ẹ̀yin olùtẹ́tígbọ́ wa ní àsìkò yìí. ètò yín ètò wa àgbọ́yé Islam, ètò tí a pínyàmá ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde ilé gbogbooro Àbọ̀rẹ́rìn ní Èrúwà lọ́yọ̀ state wa níbí. èmi àti ustaz mi Sheikh Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal ní àjọ wà ní orí ètò gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa ní ìjẹjọ́. kọ́lọ́mọba àlékiọlá bá wa ṣe àlékún dáadáa fún àwọn dókítà wa níbikíbi tí iṣẹ́ ẹ̀sìn tí ó tún gbé wọn lọ. kọ́lọ́mọ kúrú ẹ̀mí wọn fún wa. wala la hawla wala quwwata illa billahi al-azim. ẹ̀yin ará ilé, lónìí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, ìtí ọkàn mi ìtí ọkàn yìí ó ní ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ó ṣe fún wa. ìdánilẹ́kọ̀ọ́ yìí dá lórí àwọn iṣẹ́ èyí tí yóò máa bá òkú lẹ́yìn ìgbà tí òkú bá kú tán. a fi àsìkò ibi Ọlọ́run tá a bá ń bẹ láyé, Ọlọ́run jẹ́ a máa wà lórí dáadáa ẹ̀sìn. nígbà tí a bá kúrò ń bẹ̀, Ọlọ́run ọba àlékiọlá gbólóhùn la ilaha illallah, Ọlọ́run má jẹ́ ó dágbére fún akátó kú láyé. Ọlọ́run ọba àlékiọlá kó dúró tì wá. èyí ìdánilẹ́kọ̀ọ́ èyí tí wọ́n máa ṣe fún wa, ẹ jẹ́ kí a mú gègé ìkọ̀wé wa, káwọn nǹkan lédìí àbí ká fi nǹkan àbí kí a mú nǹkan kí a fi jókòó kí a lè bá a gbọ́. ẹ má bínú, iná ló ṣe mánàmáná. kọ́lọ́mọba àlékiọlá kó dúró tì wá. ní báyìí ẹ máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ náà lọ, àwọn iṣẹ́ èyí tí ó máa bá òkú lẹ́yìn ìgbà tí òkú tí ó bá kú tán. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin, al-warithi al-ahadi as-samad, alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أدعوني يا الله. الحمد لله. أتريك أتيجفون النبي محمد صلى الله عليه وسلم. أتريك أتيجلون أولم بنشفوا النبي له. أتوي مواري أتوارى إلى النبي. ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run má yọ wá kúrò, má yọ wá sílẹ̀ nínú ìkẹ́ rẹ̀, ṣe wá lórí láyé, jẹ́ aṣoríire lọ́jọ́ gbẹ̀ǹde àlùkìyámà. má já wa lẹ́yìn ànábì lọ́jọ́ gbẹ̀ǹde àlùkìyámà, já wọ àlùjánnà pẹ̀lú iṣẹ́ ńlá ni. ìdánilẹ́kọ̀ọ́ tó ní gẹ́gẹ́ bí ó ṣe máa lọ, ó ní àwọn ustadh wa ni wọ́n ti ṣe àlàyé yẹn. ìyẹn a'malun talhaquka ba'da al-maut, àwọn iṣẹ́ rí wo ẹni ó máa ṣẹ́kù lẹ́yìn tó ti pé ẹ̀san rẹ̀ yóò máa tẹ̀lé wa, yóò máa bẹ títí di ọjọ́ gbẹ̀ǹde àlùkìyámà. àwọn kan tí ká kọ́ mọ̀ ní wípé bẹ́ẹ̀ mi bá ti lè jáde lára tí ojú wa tó bẹ̀rẹ̀ sí ní sìn lọ tó ń wo sámà báyìí, tí ń jẹ́ wípé àti kú, a ṣiṣẹ́ rẹ̀ a fi gbalada, ó ti tán nínú ọ̀rọ̀ ẹ̀dá. ẹni pé bí yàn bá ti lè kú téèyàn ju àwà sílẹ̀, a ṣiṣẹ́ rẹ̀ a fi gbalada, ó tán náà rò nítọ̀hún. wọ́n close fáìlì iṣẹ́ tẹ̀dá tí ń ṣe, kò wá ní láǹfààní láti lè gbẹ̀san kankan mọ́. gbogbo ẹni tí ń bẹ láyé pátá, gbogbo ẹni tí ó ń bẹ láyé kò tí ì lè mọ pàtàkì jíjọ́sìn fọ́lọ́run ọba bí òkú tó ṣe pé ó ti jáde láyé tí ń bẹ nísàlẹ̀ ẹnu lẹ̀.
ìkànnì àwọn ẹni ìṣáájú olóńsóńjọ kan òun wá lálà òun wá bẹ̀rẹ̀ àwọn níwájú ìtẹ́ òun wá bẹ̀rẹ̀ sí ní bí àwọn òkú léèrè wípé kí ni tẹ́ bùkátà sí láyé tá a wà yìí wọ́n ní táwọn bùkátà sí bí káwọn ó láǹfààní láti padà sílé ayé káwọn ó lo àkókò péréte káwọn ò lè yan náfìlà káwọn ò lè bá ṣe ìjọsìn fọlọ́ọ̀ba ṣùgbọ́n yìí tẹ́ ń sẹ̀mí lọ́wọ́ ẹ̀ má pàtàkì orú ìjọsìn fọlọ́ọ̀ba tó ń tí bó ti jẹ́ pé ẹ̀ láàyè ẹ̀ láǹfààní ní tí mò ń gbìyànjú láti sọ ni pé kò sẹ́nìkan tí ó jáde láyé tí ò ní kábàámà yìí máa kéèyàn kábàámà lórí dáadáa tàbí kéèyàn kábàámà lórí àìdá pé bàmà ti túbà wọ́n wí fún mi ń ò gbọ́ ni àwọn Yorùbá ní ìgbẹ̀yìn onídùn olókùú àdá ẹni pé tàbá jáde láyé tán àwọn iṣẹ́ rí wo òní yóò máa ṣẹ́kù wá kù hadith tí ó ṣe ọ̀pákù tẹ̀lé wa lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí Abu Hurairah ńlọgbà wa ṣùgbọ́n ká tó lọ síbi hadith yẹn ẹ jẹ́ á lọ sínú suratu Yasin Allah subhanahu wa ta'ala ó ń bá wa sọ̀rọ̀ nínú ayé ẹlẹ́ẹ̀kejìlá níbẹ̀ ọlọ́ni inna nahnu nuhyil mawta wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahsaynahu fi imamin mubin ọlọ́run ní iná dájúdájú àwọ̀ ọlọ́run látàrí pé ọlọ́run pàtàkì ó gbọ́ ara rẹ̀ tóbi ọlọ́run dájúdájú àwọ̀ ọlọ́run ọba àwa là ń sọ òkú tó ti kú àwa là ń sọ di alààyè wa naktubu ma qaddamu gbogbo ń tẹ̀dá tẹ̀ tì síwájú níṣẹ́ rẹ̀ níṣẹ́ bí gbogbo ẹ̀ pátápátá òní ń bá ní kọ́ọ́lẹ̀ òǹṣu ní máa gbàgbé ṣùgbọ́n nǹkan kò lè gbàgbé láíláí wa atharahum tí ẹ dórí àwọn orípa yín ipa dáadáa tẹ nílé ayé ipa abú ọlọ́ni gbogbo ẹ̀ pátápátá òní ń kọ àníṣe gbogbo ń tẹ̀dá sí pátápátá ní bẹ́ẹ̀nù àkọọ́lẹ̀ nínú tírà kan èyí tó ṣe wípé ọjẹ́ aṣíwájú tírà tó ṣe wípé ìmọ̀ ń kọ gbogbo nǹkan lákọ̀tọ́ tí sì máa ń ṣàlàyé gbogbo nǹkan láwẹ́láwẹ́ ibi tá a fẹ́ lò ń bi àyà òní wa atharahum ọ̀nà méjì làwọn afá òní wọ́n tún sí ọ̀nà àkọ́kọ́ ni wípé ìgbésẹ̀ wa bá a ṣe ń lọ sí mọ́ṣáláṣí tá à ń gbẹ́sẹ̀ ọ̀tún tẹ́ ń gbẹ́sẹ̀ òsì wọ́n ní gbogbo ẹ̀ wọ́n ní wọ́n fi máa kọ́ wọ́n fi máa gbé àga lẹ́sàn-án á fi máa pọ̀ sí ní ládàá. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn orípa èyí tá a fi lẹ̀ láàrin àwọn èèyàn táwọn èèyàn tí wọ́n sì ń kọ́ṣe wa níbẹ̀ yálà orípa dáadáa ni àbórípa abú gbogbo ẹ̀ pátápátá òní ń kọ́lẹ̀. àwọn tí wọ́n sọ pé ìtumọ̀ àyà ni pé al-khuta ila al-masajid àwọn náà rẹ́rìí bẹ́ẹ̀ làwọn tí wọ́n sọ wípé ìtumọ̀ míì ni àwọn náà rẹ́rìí lára àwọn èrì táwọn tí wọ́n sọ pé khuta ila al-masjidi lára àwọn èrì tí wọ́n lò ní pé hadith Abu Salama kọ́nọ̀ọ́ba kí ọba ní yọ́nú sí i wọ́n ní Abu Salama ọjà tí máa ń gbé níbi tó jìnnà sí mọ́sálásí ànábì púpọ̀ tó ti bẹ́ẹ̀ náà yọ bárun rẹ̀ níjàmá àwọn kan wá gbàyànjú pé èyí tó fi máa wá láti ọ̀nà jíjìn ó sì fẹ́ kán kó wá tó sí mọ́sálásí ó náà wá ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ olùbó wa ta ànábì wá pè wípé diyarakum tuktabu atharukum ilé ibi tó gbé nǹkan ẹni kó dúnnímọ̀ ibẹ̀ ni kó máa gbé torí pé ìgbésẹ̀ rẹ bẹ́ẹ̀ sí ń lọ mọ́sálásí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ gbogbo ẹ̀ pátápátá òní wọn ń kọ́ lẹ̀ ìyẹn lórí pé tá bá fa sí wípé ìgbésẹ̀ ẹ̀dá lọ sí mọ́sálásí ni tá bá fún ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ni wípé orípa dáadáa téèyàn fi lẹ̀ ما يتركه الإنسان للناس من أثر خير أو أثر شر تبتما ona tún láwọn èrè lè tó ṣe pé ó gbé lẹ́yìn àdìfẹ́ ọkàn ní ọ̀rọ̀ mú wa lórí lẹ́yìn òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé man sanna fil islam sunnatan hasana falahu ajruha Ànábì ní gbogbo ẹni tó bá pilẹ̀ tó kọ́ ṣiṣẹ́ dáadáa kan tó kọ́ fi ìpìlẹ̀ dáadáa kan lélẹ̀ nínú ìsìláàmù onítọ̀hún yóò lẹ́san dáadáa tó ṣe kódà gbogbo àwọn tí a bá tún kọ́ṣe rẹ̀ tí ń ṣe dáadáa lẹ́yìn rẹ̀ àwọn náà tún máa ní ẹ̀san yóò tún máa wá ní commission lórí ẹnì kọ̀ọ̀kan tí a bá kọ́ṣe rẹ̀ níbi dáadáa. bẹ́ẹ̀ náà ní ìdàkejì man sanna fil islam sunnatan sayyi'a ẹ bá ṣe wípé lọ́kọ́ pilẹ̀ àìdá ìpìlẹ̀ tí ọ̀dà òun lọ́kọ́ fi lélẹ̀ àwọn èèyàn wá ń kọ́ṣe rẹ̀ yóò kọ́ lẹ́san pé ó fi tí ọ̀dà lélẹ̀. bákan náà gbogbo àwọn tí a bẹ ilé wùwà tí ọ̀dà lẹ́yìn rẹ̀ bí a ṣe ń gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún onítọ̀ náà kọ́nà kójọ kó ṣàánú wa. ibi tá à ń lọ ni wípé orípa dáadáa àtòrípa bó èyí tẹ̀dá ètò ìgbélé ayé ṣe ọ̀nbẹ nínú àkọọ́lẹ̀ orípa dáadáa ìlà wa fẹ́ sọ. yẹn ni wípé àwọn nǹkan wo ni ó máa ṣẹ́kù
tí ó máa jẹ́ pé albakiyatu salihatu lẹ́yìn tó ṣe pé ẹ̀san rẹ̀ ó máa bá wa nígbà tá a bá ń bẹ nínú sàárè. Abu Hurairah ọlọ́mọba nìyọ́nu sí ó ní òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna mimma yalhaqul mu'mina min amalihi wa hasanatihi ba'da mawtihi ilman allamahu wa nasharahu. Òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé dájúdájú nínú àwọn iṣẹ́ èyí tó ṣe pé ládàá rẹ̀ yóò lọ máa bá òkú lẹ́yìn tó bá jáde láyé tán, nínú àwọn iṣẹ́ olóore èyí tó ṣe pé orípa rẹ̀ ẹ̀san rẹ̀ yóò máa tẹ̀lókù yóò máa bẹ títí díjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà. Nínú rẹ̀ ni ilman allamahu, ìmọ̀ téèyàn mọ̀ téèyàn wá fi ìmọ̀ tí ì mẹ́lòmíì wa nasharahu, ó tún wá mú ìmọ̀ ó mú détí gba àwọn èèyàn, ẹni pé ó fọ́n ìmọ̀ ọ̀fọ̀n ká àwọn èèyàn mọ̀ kọ̀dọ́ọ̀bù nǹkan àkọ́kọ́ nù. wa waladan salihan tarakahu, abọ́mọ̀rẹ́ tó kù fi sílẹ̀, èèyàn kú nìsín ó wá fọmọ dáadáa sílẹ̀ sáyé lọ. nǹkan lẹ́ẹ̀kẹta tàbí mushafan warrathahu, kùránì lọ́ra ní tó fi ilẹ̀ táwọn èèyàn jogún rẹ̀ lẹ́yìn tó kú tán lára rẹ̀ ni. aw masjidan bana, abilọ́ náà bá mọ́sálásí ló ti ẹ̀kọ́ ni tó fi ilẹ̀ sáyé lọ, ẹ̀san rẹ̀ yóò máa bẹ yóò máa tẹ̀lé ọ tí ẹ̀jọ́ mi dàlùkẹ́ àmì. aw baytan libni sabili bana, abilíkà ló ti ẹ̀kọ́ ni pé gbogbo àwọn tí a bá jẹ́ onírìn àjò pátá ibẹ̀ ni kí wọ́n máa lọ́ọ̀jì sí, ibẹ̀ ni ká máa sọ̀kalẹ̀ sí, ibẹ̀ ni ká máa gbé tí wọ́n yé lọ ẹnìkan gbọ́dọ̀ gbá kọ́bọ̀ lọ́wọ́ wọn. aw naharan ajra, àyíbẹ̀ tí ẹ̀kọ́ odò kan omi kan nira ń sún nìkan ọwọ́ aṣọ di odò kànga kan ńlọgbẹ́ ni, ẹ̀san rẹ̀ ó máa tẹ̀lé ọ níjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà. aw sadaqatan akhrajaha, àyíbẹ̀ tí ẹ̀kọ́ sàárà kan ló ṣe, ìtọ́rẹ àánú kan ló ṣe, ìgbà tó wàá ṣe mímà léyìí láti ná owó rẹ̀ ibẹ̀ ló ti ṣe. ìgbà tó tún wá ṣe sàárà ọ̀hún fi sihhati lásìkò tó lálàáfíà ni, kì í sígbà tó ń wo kúlọ̀ kan báyìí pé ẹ̀mí mi ti fẹ́ bọ́ o, kì í sígbà yẹn wa hayati àní lásìkò gbà tó ń sẹ́mi lọ́wọ́. àwọn ẹsẹ̀ méjèèjì tá a kà á lẹ̀ yìí talhaqu min ba'di mawti, ó ń lẹ̀san rẹ̀ òní yóò máa tẹ̀lé ẹ̀dá lẹ́yìn tá a bá ju àwà sílẹ̀, ẹ̀san rẹ̀ yóò máa bẹ títí díjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà. ẹ jẹ́ àmọ́ wá yànnàná àwọn ọ̀rọ̀ yìí níkọ̀ọ̀kan èjèèjì. nǹkan àkọ́kọ́ nínú àwọn iṣẹ́ rẹ̀ èyí tí ó máa ṣẹ́kù lẹ́yìn tí èèyàn bá kú tán tí ládàá àtẹ̀san rẹ̀ tí ó máa bẹ tí ó máa tẹ̀lé yàn díjọ́ àlùkìyámà, ó ní ìmọ̀ èyí tó ṣe pé èèyàn bá ní. tá a bá ń sọ nípa ìmọ̀ ó yẹ ká là á ká yan ìmọ̀ oríṣiríṣi òní ń bẹ. ìmọ̀ kéèyàn kọ́ sí ọwọ́ ìmọ̀ ni, ìmọ̀ kákọ́nilẹ́kọ̀ọ́ mi yàtọ̀ sí òfin Ọlọ́run ìmọ̀ ni. ìmọ̀ tá à ń sọ níbí yìí ó ní ìmọ̀ nípa òfin Ọlọ́run, nípa àdájọ́ ẹ̀sìn, ìmọ̀ nípa bóòlù àṣejọ́sìn fọlọ́run, ìmọ̀ ń pa àwọn tó dọ̀rọ̀ mọ́ òfin Ọlọ́run onímọ̀ tí à ń sọ níbí. bó tilẹ̀ pé ìmọ̀ eléyìí náà òun náà pín sóríṣi méjì. ìmọ̀ àkọ́kọ́ ó lè tó ṣe pé káàní fardan ala ta'yini, àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa pátápátá ńlọ́jẹ́ ojúlówó ọ̀ràn yàn fún láti fi pé ànímọ̀ náà. gẹ́gẹ́ bí mùsùlùmí ó ń láti lẹ́kọ̀ọ́ nípa bóòlù àṣẹ kírun, nípa bóòlù àṣẹ sí àlùwàlá, tá a bá rómi tá a fi ṣàlùwàlá bóòlù ní àìsí táyà máa ó ń láti lẹ́kọ̀ọ́ pẹ̀lẹ́yìn. ìrẹ́tọ̀ jẹ́ obìnrin ìwọ tó ń láti lẹ́kọ̀ọ́ nípa àwọn ẹ̀kọ́ tó jẹ mọ́ ẹ̀jẹ̀ oṣooṣù, ẹ̀jẹ̀ obi, ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá, ó ń láti lẹ́kọ̀ọ́ nípa ògbélé. ẹlọ́run bá tún wá ní kó lówó, òwò tó ń gbọdọ̀ lẹ́kọ̀ọ́ nípa ìdájọ́ tọrọ mọ́ zaka. bẹ́ẹ̀ náà ẹ̀ńtọ́lọ́run bá tún ní olówó bákan náà ó ń láti lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ èyí tọrọ mọ́ iṣẹ́ hajj, àwọn nǹkan olótú alálàjẹlẹ̀, àwọn nǹkan olóde, gbogbo àwọn àmọ̀ yìí pátápátá ojúlówó ọ̀ràn yàn lọ́jẹ́ fún irú àwọn èèyàn báwọn. ṣùgbọ́n àwọn ìmọ̀ kan bẹ tó ṣe wípé kana fardan alal kifaya, kìí ṣe gbogbo èèyàn ìyẹn ní kọ́nírú náà, àwọn èèyàn kan ní àkànní bóò là á ṣe é dájọ́, bóò là á ṣe é pín ogún, kìí ṣe gbọ̀n ìyẹn ní kọ́mà fardu kifaya múlẹ̀lẹ́yìn. tábàtì ráwọn tí wọ́n kájú ẹ̀ ó ti tó, kìí sọ̀rọ̀ ìyàmọ́nù. tọ́yì tábà wọnú ṣẹ̀ríà Islam á rí wípé wọ́n ṣe wá lójú ọ̀yìn yẹn pọ̀, Ọlọ́run bá ṣe wá lójú ọ̀yìn, àníbi náà gbà wá níyànjú lórí àtìrí wípé àwa ìmọ̀ nínú ayé al-Qur'an nínú suratul Baqara Allah subhanahu wa ta'ala ó ń bá ní sọ nípa àdéhùn ètò kan pa ètò gbà lẹ́nu àwọn ahlul kitab. ọlọ́ni wa idh akhadha Allahu mithaqa alladhina utul kitab latubayyinunahu linnas wala taktumunahu. ọlọ́ni ẹ̀ ṣe ìrántí níjọ́ kìnìún àná
nígbà tó lọ́wọ́ bá ti ń gba àdéhùn látẹnu àwọn ahlul kitab àdéhùn tó ṣe wípé àkànpamọ́ kí ládéhùn náà ni pé ìmọ̀ tí ń bẹ nínú Tawrat ìmọ̀ tí ń bẹ nínú Injil latubayyinunahu linnas ẹ gbọ́dọ̀ ṣàlàyé fáwọn èèyàn ni wala taktumunahu ẹ gbọ́dọ̀ dọwọ́ bò kódà Ọlọ́run tó ṣe ìlérí ìyàfẹ́ tó bá ní màkà bómi táwọn èèyàn ń bùkátà sí mọ̀tọ́ dọwọ́ bò tí ó jẹ́ káwọn èèyàn tí ó jẹ́ káwọn ọmọ nínú Suratul Baqara aya 159 Ọlọ́run ní innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda dájúdájú ó máa ń tí ń dọwọ́ bò ìmọ̀ àbáwọn àlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ ìtọ́nà bá ṣe nípa àdájọ́ ẹ̀sìn nínú Kùránì min ba'di ma bayyanahu linnas lẹ́yìn tá a ti ṣàlàyé fáwọn nínú tírà Ọlọ́run ulaika yal'anuhumullah Ọlọ́run nírú àwọn báwọn ẹni èkó ni wọn Ọlọ́run ti ṣépè fún wọn Ọlọ́run ti ní àjìnà síkẹ̀ àtàánú rẹ̀ bọ́lọ́run ṣe ń gbé wọn ṣépè bẹ́ẹ̀ làwọn màláíkà àti gbogbo ẹ̀dá tọ́lọ̀ wọn dápátá níta afẹ́fà yẹn ni pé Islam ṣe á lójú ọ̀yìn sí mà tó ọba wa ní mà wọn fi kọ́ ọ̀dọ́ bò wọn fi kọ́ òfin àwọn yẹn ni kódà nínú hadith anábìlẹ̀ ntọ́lọ̀ ń bá fún ní mà kan táwọn yẹn bùkátà sí mà náà tí ó ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tó bá jẹ́ òmìnira lùkìyàmà yóò jàǹbì jàǹbì nìyà ìjánu ná òní wọ́n ti bọ̀ nítorí lọ́nà tí wọ́n fi wọ́ lọ sínú ná Ọlọ́run là wá. òjíṣẹ́ náà bá sọ́nà nàrà sálà ó ti jẹ́ àmọ́ pàtàkì kéèyàn onímà àti ládàá tó tóbi ti ń bẹ níbẹ̀ nínú hadith Ànábì sọ pé inna Allaha wa malaikatahu dájúdájú Ọlọ́run bá àtàwọn màláíkà rẹ̀ wa ahla samawati wal ard àti gbogbo ẹ̀dá tí ń bẹ sánmà àti gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ hatta namla tí ì dórí kòkòrò àwúrẹ́bẹ tí ń bẹ nínú owó rẹ̀ kódà hatta al-hut tí ì dórí ẹja tí ń bẹ nínú ògbó omi gbogbo wọn pátá la yusallun ala muallimin nasi al-khayr gbogbo ẹ̀dá tí ń fi orí màmú èèyàn wọ́n máa ṣe àdúrà fún wọn ni yẹn ni pé àdéfì yìí ó ń ṣe alójọ́yìn lórí àtìrí pé àrímọ̀ Mu'adh kọ́nà kó bá ní yọ́nú sí Mu'adh bin Jabal kọ́nà bá ní yọ́nú sí ó ní ta'allamul ilm ó ní ẹwà mọ̀ ó ní kẹ́ ẹwà mọ̀ kí ni tí ó jẹ́ ẹwà mọ̀ fa inna ta'allumahu lillahi khashya torí kí yàn wà mọ̀ nítorí tọ́lọ́wọ́n bá bí ìgbà péyàn ń bẹ̀rù Ọlọ́run ó ní ẹ̀sẹ̀ tí wọ́n máa kọ́ lẹ̀ fún yàn wa talabahu ẹni tí bá tún wá ìmọ̀ káàkiri bó tún wà náà ìbáàdà ni nígbà pọ́n Joseph Ọlọ́run bá ní wọ́n mọ̀ dà rọ̀ sátàwò ìwọ́ ti mọ̀ èmi ti mọ̀ kájọ àjọ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ tasbihun nígbà tá à ń ṣe ìfọ̀mọ́fọ́lọ́ ọba bẹ́ẹ̀ ló ṣe rí. ìdájọ́ ẹ̀sìn tó wá rújú ká máa wá ṣèwádìí nípa rẹ̀ wal ba'thu anil jihad ká máa wá ṣèwádìí nípa àwọn ìdájọ́ ìtòrújú nípa ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí à ń ṣe jihad ni. sọ àdìsí ń gùn ọ̀bí ká fẹ́ lò bẹ́ẹ̀ náà ní wípé ká gbìyànjú ká sapá lórí àtìrí wípé àwa ìmọ̀ bọ́ bá wà nímọ̀ ìmọ̀ Kùránì ni ìmọ̀ hadithi ni ìmọ̀ fíkì ni ìmọ̀ tafsiru ni gbogbo àtọ́ ọba ti kọ́yàn tẹ́ntọ́ ọkọ́ tó tó kọ́yàn tẹ́ntọ́ ọkọ́ náà tó tó kọ́yàn lórí gbogbo wọn pátápátá ni ló ti máa gbàládá ní pàtàkì jùlọ alukur'an ẹ̀ ń bá kọ́yàn ní Kùránì lórí àràfi kọ̀ọ̀kan tó nítọ̀ bá ti ń kà á lèyàn máa gbàládá mẹ́wàá ẹjá wọ alhamdulilayi lásán alihamdulilayi so àràfi mẹ́jọ òlélẹ́yìn ìwádìí ládàá tí yàn gbà bẹ́ẹ̀ tábà sọ pé mẹ́sàn-án tábà fi alifu bíi lam tábà fi ṣe yọ máa jẹ́ bíi 90 ládàá lọ́wọ́ alihamdulilayi ẹ̀ ń bá wá jáde láyé tó sì fi Kùránì kọ́yàn gbogbo ìgbà tó náà bá ti ń kà tẹ́ni tó fi mà tó náà ń kà tí ń kà ńlọ́mọ̀ gba commission ńlọ́mọ̀ gba ilé ládàá tí wọ́n bá gbà kò sì ní kẹsàn-án rẹ̀ tiwọn náà kò ní kó dínkù tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ àjá gbìyànjú kẹ́ni kọ̀ọ̀kan náà ká wáyé máa ìmọ̀ táyé àwọn èèyàn wà nílùú Nàìjíríà wa yìí láti rí bàbá àgbàlagbà tó ṣe pé ó ti bí dókítà lọ́mọ lẹ́yìn tó bí dókítà lọ́mọ tán bàbá lọ enroll lé yunifásitì bàbá parí first degree second degree rẹ̀ gan ó ti fẹ́ parí lẹ́yìn tó ṣe pé bàbá ò bùkátà sí bàbá tiẹ̀ torí ẹ̀ tó ní PhD kì í ṣe pé àwọn ò tún àgbà àbáṣiṣẹ́ kankan mọ́ kámẹ́sẹ̀ wàá sọ ẹ̀kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn tọ́lọ́run ìdákọ̀já gbìyànjú lára àwọn ẹ̀san rí èyí tí ó máa bẹ pẹ̀lú wa lẹ́yìn tá a bá jáde láyé tán ònílẹ́yìn ńlọ́wà. nínú hadith yẹn Ànábì sọ pé waladan salihan tarakahu abọ́mọ̀ọ́rẹ́ tó kù fi sílẹ̀ tá a bá ń sọ nípa ọmọọ̀rẹ́ kì í sọ ọmọ tó kàn wá rán lẹ́kọ̀ọ́ kan tó yàtọ̀ sẹ́kọ̀ọ́ Islam eléyìí nǹkan lọ́mọọ̀rẹ́ o ṣùgbọ́n ọmọ tó fi ẹ̀kọ́ ẹ̀sìn tó fi rè tó ọkọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọkọ́ lẹ́kọ̀ọ́ nípa Quran nípa hadith nípa ọ̀rọ̀ Ọlọ́run irú ọmọ bá ní ọmọ rẹ̀ irú ọmọ báwọn nínú hadith wọn Ànábì mú wa mutlaqan yẹn ni pé ọmọ lódùgbà tó ti jọ́ máa rẹ̀ òbí ọmọ gbalada lórí ọmọ náà
Kùránì lọ́kà ni ládàá rẹ̀ yóò máa bọ̀ dáadáa kan ló ṣe ni ládàá rẹ̀ yóò máa bọ̀ lópin ìgbà tó ti jẹ́ pé ọmọ rẹ̀ ni yálà ó ṣàdúrà fún àbí ò tiẹ̀ ṣàdúrà fún èèyàn máa gbà ládàá lé lórí tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin òbí ẹ̀yà ajá gbìyànjú láti rọ̀ bá àwọn ọmọ wa kárí wọn ní ìbámu síbi ìsìlámù bó ṣe gbé kalẹ̀ ká lè bá jẹ́rí wọn láyé nínú sáré ká lè bá jẹ́ ìtutù ojú fún wa tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àdìkíyàmà rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama ọlọ́run jẹ́ àwọn ajé kan lálùbáríkà àtàwọn àti wọn ọlọ́run jẹ́ àlùjọ ṣe oríire. níta fẹ́ fàwọn láàrin ni wípé lára àwọn aládá tí ó máa báyàn tí yàn bá lọ tán ńlọ máa retí yàn fi ilẹ̀ sáyé lọ tá a bá ń sọ nípa ọmọ rẹ kì í sọ ọmọ tó ṣe pé ńgbà tó jáde láyé tán tó wá lọ pa màálù tó rí lùbọ́ tó sòkú rẹ pé òkú àgbà ni yàn gbọ́dọ̀ má ṣe kán bá pèmí lọ́mọ bọ̀bọ̀ ọmọ bọ̀bọ̀ lélẹ́yìn eléyìí yìí sọmọ rẹ kì í sọmọ àlùbáríkà ó ń dunnú ni pé òun rẹ́yìn ọ̀tá àwọn eléyìí yìí sọmọ rẹ. bákan náà ká gègbètè nínú àwọn ládàá àbíṣẹ́ rẹ ètí ó kú ẹ̀dá kù lẹ́yìn tá a bá jáde láyé tán àwọn mushafan warrathahu àbí Kùránì ló tiẹ̀ ra ni tọwọ́ afílẹ̀ sáyé lọ táwọn èèyàn jogún rẹ̀ yálà ọ̀rà sínú ilé rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ ní ń ké ni àbó tí ẹ̀ wá ara odidi Kùránì téè tọ́pọ̀ tọ́ lọ kódà sínú mọ́ṣáláṣí gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń kà pátá lọ́mọ ìgbàládá ọ̀n bẹ láyé ni ọmọ ìgbàládá tọba tó yá jáde láyé tí èjọ́ gbé dàlùkì àmọ́ lókùn gbàtí wọ́n bá sì ń kà èèyàn ọmọ ìgbàládá lè lórí tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ àmọ́jà àdágunlá eléyìí rọrùn nínú àwọn iṣẹ́ olóore èyí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá tá a lè sojú kòkòrò rẹ̀ léyìí tí ó máa ṣẹ́kù lẹ́yìn tá a bá jáde láyé tán. àwọn àfáà tún wá ní àwọn ìmọ̀ míì tó ń bẹ yàtọ̀ sí Kùránì tíyàn bá ra ládàá rẹ̀ yóò máa bá òkú kódà kó ti jáde láyé tíra tafsiru lọ́ra ni tíra hadith ni tíra fíkìw ni àwọn ìmọ̀ tó sàǹfààní wọ́n ní lábẹ́ pé ìyàrá Kùránì lábẹ́rẹ̀ náà ò ní ọ wa ẹ̀dá kan ẹja gbìyànjú mọ́ṣáláṣí ń bẹ lábúlé wa mọ́ṣáláṣí ń bẹ lọ́jà ètí ń bẹ ẹja lọ ra Kùránì bẹ́ẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ti ń kà á pátápátá à ń bẹ láyé ni àsì láyé máa ní gbogbo ẹ̀ ládàá rẹ̀ yóò máa bá wa tó dá láìbírì lẹ̀ kó tíra bẹ́ẹ̀ lóríṣiríṣi àwọn yóò máa jàǹfààní rẹ̀ gbogbo ìgbà tí wọ́n bá ti ń kà á ládàá rẹ̀ yóò máa bá wa nínú ẹ̀ náà bákan náà torí àsìkò àwọn masjidan bana àbí mọ́sálásí kan lèèyàn ti wà kọ́ àwọn yàn ń kọ́lé lákẹ́ kẹ̀tíkẹ̀tí wá wò pé ilé ọlọ́run lèmi fẹ́ kọ́ ní tèmi bó tilẹ̀ pé ó ṣe ńláàánú bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tabara odidi éèkà kan á kọ́ bí fúláàtì di oríṣi bíi mẹ́rin bẹ́ẹ̀ àwọn ará yọ bí sọ́ọ̀bù kọ́tọ́kọ́ bí sọ́ọ̀bù 500 naira àwọn ará yọ á ní mọ́sálásí nù táwọn yóò ti máa jọ́sìn tó ọ̀wọ́ náà gbìyànjú ṣùgbọ́n mọ́sálásí ńlá lọ́yẹ̀ kọ́ọ̀kọ́ ibò lágbára rẹ̀ wíwọ̀ lọ kọ́ lébi márùn tí ń bẹ́ẹ̀ náà ọgbà kan náà yìí kí ló ti mọ́sálásí bẹ̀ náà tí yóò tóbi ọlọ́run sọ lẹ́sàn-án rí o ẹni pé n ta fẹ́ fàyọ̀ ní wípé àwọn masjidan bana abilé ọlọ́run kan mọ́sálásí kan téèyàn kọ́ nítorí tọ́lọ́run ọba òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ó jẹ́ àmì ẹ̀san tó tóbi tí ń bẹ níbi kéèyàn kọ́ mọ́sálásí nítorí tọ́lọ́run nínú hadith òjíṣẹ́ náà ọba sọ pé man bana masjidan yabtagi bihi wajha Allah bana Allahu lahu mithlahu fil janna ní ẹgbàwọ́rọ̀ mi bana Allahu lahu baytan fil janna ẹ̀ ń bá rọjú èèyàn rọjú ni tó bá kọ́ ilé tó kọ́ mọ́sálásí nítorí tọ́lọ́run ọkọ́ mọ́sálásí náà tán ó fi ń wojú rẹ̀ ọlọ́run irú onítọ̀hún irú mọ́sálásí ọlọ́run ọkọ̀ fóònù náà ní ọgbà àlùjánnà nìyàrá ọlọ́run ọkọ̀ ilé kan fóònù náà ní ọgbà àlùjánnà nìyàrá kìnnáyà ni yẹn ni pé yóò wọ àlùjánnà ìdáná bí n sọ fún wa nípa onítọ̀hún náà ìdíkà náà kà gbìyànjú bá a bá lè bẹ́gìjà ìwọ náà bẹ́kẹ́jẹ́ bọ́ọ̀ bá lè kọ́ mọ́sálásí tí a bá ń dáwọ́ mọ́sálásí ìwọ náà dáa ìwọ náà ra búlọ́ọ̀kù ra símẹ́ǹtì nítorí ọba lágbára láti ṣe ládàá rẹ̀ yóò máa bọ̀ lẹ́yìn ìgbà tí ọba jáde láyé tán. láwọn táwọn àfáà tí wọ́n tún fún nídàájọ́ mọ́sálásí òun làwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn èyí tí yẹn kọ́ nítorí ìtọ́lọ́wọ́ba èèyàn gbàládá lè tí ó pọ̀ àṣìdí abájọ ni tó ṣe pé àwọn ọmọ ìyá wa nílẹ̀ Saudi nílẹ̀ kọ́tọ́rù wọ́n sá máa kọ́ mọ́sálásí wọ́n máa kọ́ àwọn ilé ẹ̀kọ́ wọ́n máa kọ́ apẹ́tọ̀ ẹ̀kọ́ fáwọn ará Nàìjíríà ẹjọ́ wọn máa jàǹfààní rẹ̀ ẹ̀san tó tóbi òní mẹ́mẹ́ o ẹjọ́ wọn náà ká gbìyànjú ká nípìn nínú kíkọ́ mọ́sálásí kọ́nà jẹ́ kásán rẹ̀ kọ́nà jẹ́ wọn bá wa lábẹ́ mọ́sálásí bákan náà láwọn táwọn afáàtì á tún sí mọ́sálásí òní ìtẹ́ ó bu àwa mùsùlùmí ó bu àkú pé odidi ìlú ìbò ṣe á tóbi tó ká má lè ní ìtẹ́ ńlá kan lè ti ṣe pé àwọn mùsùlùmí láwa ní àwọn ẹ̀yà haúsá àwọn gbọ́n dáadáa ní tiwọn kò síbi tí wọ́n dé àyè tẹ́ wọ́n yà ọ́tọ̀ ẹ̀dá kan jẹ́ káwọn náà kà gbìyànjú torí ẹ̀san tó tóbi ètí mẹ́mẹ́. àwọn baytan libni sabili bana abilé kan ló ti ẹ̀wà akọ́pẹ́tọ̀ gbogbo àlejò tí bá ti ń wọ̀lú tọ́jú àlejò mùsùlùmí kọ́ máa sọ síbẹ̀ níta lè fi léwu lásìkò tá a wà yìí ó ní hòtẹ́ẹ̀lì pẹ̀lú májẹ̀mú kọ́mọ̀ jẹ́ pé tí wọ́n ti máa mú kanjúkanjú kọ́mọ̀ jẹ́ pé táwọn obìnrin ó ti máa ṣe wọ́n ti máa ṣèbàjẹ́ pẹ̀lú àwọn obìnrin
gbogbo àti ìbá ti lè gbélé kalẹ̀ máa ń pẹ́tọ̀ ilé yìí o gbogbo ẹni tó bá jẹ́ onírìn àjò pátá tó jẹ́ mùsùlùmí kó máa wọ̀ bẹ́ẹ̀ kó máa sùn bẹ́ẹ̀ kó máa gbádùn bẹ́ẹ̀ tí tí ó fi padà sílùú rẹ̀ nínú àwọn sí olóore ètò ìgbéládà rẹ̀ yóò máa bẹ́ẹ̀ dání nkẹlẹ́ kẹfà àwọn náàrọ̀ àjẹrọ̀ àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó dùn kan àyè kan ní ọ̀rọ̀ à ń sun omi táwọn ìsìn bùkátà sun omi ọ̀wá àfẹ́ lójú ọ̀sọ́dún odò ńlá àbí kànga ló ti ẹ̀gbẹ́ fáwọn èèyàn ká máa rí omi mẹ́ ká máa rí bomọ́ ẹ̀sán rí ọ́ máa bẹ́ ní títí díjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ọlọ́run ṣàánú wa ọlọ́run fún wa níṣẹ́ àlẹ́sẹ̀ o ẹ̀mí tó lára àwọn ẹ̀ṣẹ́ èyí tí ẹ̀sán rẹ̀ tí ó máa bẹ́ẹ̀ dà lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ojúṣe náà bá ó ṣe wá lójú ọyàn ó ṣe alójú ọyàn lórí kágbẹ́ kànga ó ní man hafara rọ́ọ̀ mẹ́tàn falahu aljanna tá a lé ní ọ̀run tí ó gbẹ́ kànga tálùjánnà onídàra tí ó sì máa jẹ́ tẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ìgbà tí òjíṣẹ́ náà bá àtàwọn muhajirun nígbà tí wọ́n dé ìlú Madina wọ́n bùkátà sómi wọn ò rómi ṣùgbọ́n arákùnrin kan bẹ náà wọn bá ní Gifar arákùnrin olóní kànga wọn máa gbé gan ní bíi Roma kànga yìí kejì kẹ́ni ẹ̀kọ́ òbú lọ́fẹ̀ẹ́ o ẹni tí ó bá pọn mi níbẹ̀ múdù oúnjẹ kan ìní ọmọ arọ́pò omi garawa kan èyí tí yẹn bá fẹ́ pọn lápèjúwe Ànábì wa lọ bá arákùnrin níjọ́ kan Ànábì wa ń sọ fún mi pé èrè arákùnrin tẹ́bi àwọn níhà bí àyìn ní fil-janna ǹjẹ́ o ṣe náà láti ta kànga ìkọ́ ọ̀tá fún mi kìí pé ń fọ́ lówó ńlé o ṣùgbọ́n omi sílẹ̀ rú àmúyó àmúrẹ̀ gbẹ́ yín fi sán fọ́ ọlọ́run bá ń fi sán fọ́ ńlọ àlùjánnà onídẹ̀ra àwọn sàbẹ̀ tí wọ́n bá lágbára wọn sọ fún Ànábì nípa àlágbára kò tíjú ṣùgbọ́n tó sọ fún Ànábì ní wípé ya Rasulullah laysa li wala li'iyali ghayruha kànga yìí ṣe olóore ni ó wù mí kí n filẹ̀ káwọn mùsùlùmí mú lọ́fẹ̀ẹ́ tó tọ̀ ṣùgbọ́n kọ̀sọ́nà tí màá gbàjẹ́ àtẹ̀mí àtàwọn mọ̀lẹ́bí tí mo fún lóúnjẹ àwọn ọmọ àtàwọn ìyàwó kọ̀sọ́nà mi ju bí kànga yìí lọ. so Uthman ibn Affan àlééfà kẹta ìkan náà wọn tí wọn fún ròdùn kó wọn wà àlùjánnà látàyé bó ti gbọ́ nípa eléyìí lọ́ba ara kànga wọn wọn lọ bá Ànábì pẹ̀tọ̀ sírù ẹ̀sán tó sọ pé yọ̀ọ́ máa bẹ fara kọ̀ọ̀nù sí yọ̀ọ́ máa fẹ́ bí yọ̀ọ́ máa fẹ́ mi náà Ànábì ni yọ̀ọ́ máa bẹ fọ wáyé ọwọ́ ni kọ̀dìjà ń tu àlẹ́ mùsùlùmí wọn ti fi kànga náà lẹ̀ nítorí ọlọ́run bá káwọn mùsùlùmí kà máa mú ọjọ́ tí a lè sọ ní alẹ́ tó. ọlọ́run kọ́ san ọ̀sán ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ o kọ́lọ̀ọ̀bà ni wọ́n wá dúpẹ́ fún wọn gbogbo àwọn tí a gbọ́ náà kọ́lọ̀ ń jẹ́ kí ó wúlò fún wa àwa mùsùlùmí ọ̀rọ̀ ni a ti gbọ́ yìí ó dọwọ́ wa láti kọ́lé ọlọ́run láti kọ́ àwọn tí ń kọ́lé ọlọ́run lọ́wọ́ láti gbẹ́ kànga kọ́mọ̀ jẹ́ kí gbogbo ẹ̀ náà àtòkèrè wa òun lásà máa retí òun retí kọ́lọ̀ọ̀bà lẹ́kì ọlá kó jẹ́ agbọ́ kó jẹ́ àgbà kó jẹ́ wúlò fún wa kọjá náà wà níbi tí ọkọ̀ wà àlùjánnà pẹ̀lú òbítíbitì àwọn iṣẹ́ rí èyí tí wọ́n kà fún wa yìí àsìkò ó ti kò gbà wá mọ́ àbá tó ní kí a tún máa fi ọ̀rọ̀ ìbéèrè síta kọ́nà kó bá wa san àṣàṣù wa ní ẹ̀san olóore àwọn tí ń bá wa gbé sókè gbé sílẹ̀ tí a fi láǹfààní láti máa gbọ́ wa kétékété òní Adéwùmí Àlùkò kọ́nà ọba lẹ́kì ọlá kó yẹ wọ́n fi ọwọ́ wọn gba ẹ̀tọ́ wọn èmi ọmọ ìyá yín ní Islam ní Iskil Hamza ma'as salama.